tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni a sì yin Ọlọ́run lógo dáadáa fún orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ìdìbò eléyìí tó ń wáyé báyìí torí ó sì ń wáyé nígbà títí di alẹ́ àná náà ni wọ́n ṣe ń dìbò ní àwọn ibì kan ní Ọbáfẹ́mi ní Ifọ̀ nǹkan nípínlẹ̀ Ògùn àmọ́ a dúpẹ́ pé èsì ìbò ọ̀hún ó padà jáde lóru àná ọ̀pọ̀lọpọ̀ èsì ìbò náà ló sì ti jáde Yorùbá ní téèyàn bá ti mọ̀ ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkùnkùn ẹ̀ ìṣòro rìn buwa náà láti mọ̀ pé títí tó ní ó fi pin kò sí ní tí ìròyìn ètò ìdìbò náà ni ó kún gbogbo ojú ìwé ìròyìn bàbá ti ń yànnàná ẹ̀ fún yín gbogbo àwọn eléyìí tá a yànnàná lónìí bí ìwé ìròyìn bí wọ́n ṣe kọ ó jẹ́ àwọn eléyìí tí wọ́n ti sọ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àtàwọn ẹkùn ìdìbò a sì ń dúró de àgbáríjọpọ̀ àjọ INEC eléyìí tí yóò máa ṣe àfihàn rẹ̀ ní olúùlú ilẹ̀ wa ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èsì yìí eléyìí tá a ti rí káwọn kan sọ wípé àwọn ọgbà àbí bákan ní ìgbà tí wọ́n bá ń ṣe àkójọpọ̀ àpapọ̀ rẹ̀ ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé bó ṣe wà òun náà torí àjọ INEC náà ló ṣe àfihàn rẹ̀ láwọn ìpínlẹ̀ òun náà ni yóò rí ẹ wá dákun nígbà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní dá sí ètò àsìkò ètò ìdìbò la wà ẹni tí ìwọ ń tẹ̀lé kọ́ lèmi ń tẹ̀lé ẹni tèmi ń tẹ̀lé kọ́ lọ́pẹ́ ń tẹ̀lé oníkálukú ló sì ní àǹfààní orí ọ̀fẹ́ àti ẹ̀tọ́ láti tẹ̀lé ẹni tó wù ú. gbogbo wa ò lè kọjú síbì kan náà. a lè kọjú síbì kan náà. ẹ máa wò gan tá a bá sùn yóò wù ẹnìkan láti kọrí sókè báyìí. yóò wọ ẹlòmíì ó kọ tiẹ̀ sí ìsàlẹ̀. yóò lọ bọ oníkálukú bá ṣe wọ ẹ má wàá jẹ́ ká máa wo àwọn kan pé bóyá torí pé àwọn kan ò tẹ̀lé ẹni tí wọ́n ń tẹ̀lé ó ti wá rí wọn bí èèyàn burúkú ṣe rí irú ẹ̀mí bẹ́ẹ̀ èmi ń wò bí ẹ̀mí aláìmọ̀ọ́ṣe aláìníkan ṣe bí ẹ̀mí tó jẹ́ pé tara ẹnìkan ló mọ̀ pé gbà tí ì ti ṣe ẹni tí mo tẹ̀lé ni wọ́n tẹ̀lé òun èèyàn burúkú ni wọ́n rárá èyí wù mí ò wọ́ ẹni ò já pa ọ́pọ̀ fẹ́bìnrin so ìdí èyí ẹ dákun gbogbo ẹni tí ó bá pè wọlé ẹ jẹ́ ká fi òye ká fi gbé ọ̀rọ̀ wa kalẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ ṣe bọ̀ látẹ̀yìn pé bóyá wọ́n lu ẹnìkan bì kan wọ́n ṣe gbáǹbì kan tí àwọn agbófinró ò bá fìdí ẹ̀ múlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lásìkò ètò ìdìbò ní mọ̀ wáyé àtúnrí fọ́nrán kan láàárọ̀ tó tún ń ṣàfihàn ẹgbẹ́ òṣèlú kan àmọ́ torí pé àwọn agbófinró ò tí fìdí ẹ̀ múlẹ̀ pé tó kódà nínú fọ́nrán àwọn aráwọn agbófinró tí wọ́n dúró tí wọ́n ṣe gbá tí wọ́n ń ṣàwó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kì í ṣe gbogbo ìròyìn la gbọ́dọ̀ gbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó jẹ́ wípé wọ́n dìídì ṣe é pé kí wọ́n tó jẹ́ pé kò ṣẹlẹ̀ àmọ́ wọ́n bí ẹni pé èèyàn gbé orí ìtàgé kalẹ̀ wọ́n act bí àṣà àwọn ilé ìbò ẹni ṣe lórí ìtàgé ni wọ́n ti ṣe. tàbí kó jẹ́ fọ́nrán ọjọ́ tó ti pẹ́ gbọ́ọ̀rọ̀. ó tún lè jẹ́ ilé inú ti pẹ́ gbọ́ọ̀rọ̀. ọdún mẹ́jọ sẹ́yìn ọdún mẹ́rin. ni wọ́n wà lọ jọ̀pọ̀ ẹjẹ́ wò dáadáa àwọn tó wà ní ojú òpó mi ní WhatsApp ní Facebook ní kinní ọ̀pọ̀lọpọ̀ bí ó ṣe ń lọ la ṣe ń jẹ́ kí wọ́n gbọ́ bí KAFTAN ṣe ń ṣe bí wọ́n ṣe ń fún wa làwa náà kọ́dà àwọn tí wọ́n bá láǹfààní láti wo KAFTAN àwọn tí wọ́n láǹfààní láti wo ní móhùnmáwòrán o ọ̀dà ẹ jẹ́ káwọn náà máa rí lórí status wa kán máa rí ní ojú òpó Facebook wa kán máa rí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tọ̀ ní tá a gbọ́ ẹ̀rí báwọn bẹ́ẹ̀ sì rèé ọ̀pọ̀lọpọ̀ èsì ìbò ni ó wà lójú ẹ̀rọ ayélujára àmọ́ eléyìí tí INEC bá fọwọ́ sí nìkan lójúlówó ẹ jẹ́ bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe kọ Àtíkù iná ló jáwé olúborí ní ìpínlẹ̀ tí ààrẹ Buhari tó sì wá yóò ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí wọ́n ti sọ. lójú ìwé ìròyìn The Nation ikọ̀ olùwòye ìdìbò
láti ilẹ̀ aláwọ̀ funfun ni wọ́n ti gbóṣùbà fún àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò. ẹ ti rí báyìí wọ́n ní sàmọ́ngúdù fún wọn. ṣe ti rí báyìí èyí lẹ́yìn kẹ́hìnsì sọ kẹ́ wọn ṣe gbá wọn ṣàwo ṣe ti rí àwọn òyìnbó sáàrè wọn sáàsì lẹ́yìn ẹnìkan ẹ má tí ì pè wá àwọn èèyàn tí ń pè ẹ̀yin tẹ́ ń pè òun a lè tí ì gbé pè báyìí a lè tí ì gbé pè ẹ jẹ́ àkọ́kọ́ ka ìròyìn náà á fún yín láǹfààní tó pọ̀ dáadáa láti pè nínú ìwé ìròyìn Daily Post bákan náà Tinubu iná ló jáwé olúborí ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alága elétò ìdìbò nípínlẹ̀ Kwara bí ó ti fi léde. lójú ìwé ìròyìn leadership gẹ́gẹ́ bí ìròyìn èyí tí ó tẹ̀ wá lọ́wọ́ nípasẹ̀ ìwé ìròyìn leadership wọ́n sọ wípé láìná ní bí ó ṣe fìdí rẹmi sọ́wọ́ Àtíkù níbùdó ìdìbò rẹ̀ Ahmed Lawan tó jẹ́ ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà tó ti wọlé ìbò padà sílé asòfin àgbà. nínú ìwé ìròyìn Daily Post lọ́kọ́ ò wípé àtẹ̀lé ìtawà náà rí torí àwọn aṣojú wa wà nípínlẹ̀ Ògùn lánàá níbi tí wọ́n ti ka èsì ìbò Tinubu ní gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn Tinubu ìyẹn ẹgbẹ́ òṣèlú APC náà ló jáwé olúborí. lójú ìwé ìròyìn Punch bó ṣe kọ jáde lórí ọ̀tọ̀ ni ó sọ wípé El-Rufai ṣèkìlọ̀ lòdì sí ìwọ́de ìfẹ̀hónúhàn kankan nípínlẹ̀ Kaduna. ẹ dákun èmi náà ti sọ lójú òpó Twitter abẹ́yẹfò mo ti sọ lójú òpó Facebook mo ti sọ lórí WhatsApp dákun ò ní sórí ibú ayé ò ní bàjẹ́ ìbànújẹ́ ò ní dé bá wa wọ́n ń ṣèwọ́de lẹ́yìn ètò ìdìbò má bá wọn dá sí. bẹ́ẹ̀ ni. ṣe rí òfin ti wà ẹni ẹgbẹ́ tí ò bá tí èsì ìdìbò ò bá tẹ́ lọ́rùn yóò gba ilé ẹjọ́ tribunal lọ láti fẹ̀hónú hàn ọ̀nà tó pé nìyẹn má bá wọn pẹ̀lú ọ̀bọ jáwúrà pé ohun tá a ṣe rèé ohun tá a ṣe gbá rèé ẹni mọ́tò bá gbá tẹ́mi ẹ̀ bá lọ kọ́ ní òdù mú nọ́mbà o ọlọ́run ò ní jẹ́ kí ìbànújẹ́ ó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa iléeṣẹ́ KAFTAN television àlàáfíà yín ló jẹ wá lógún má bẹ́nikẹ́ni pété à ń ṣèfẹ̀hónúhàn bọ́ ọ bá ṣèfẹ̀hónúhàn báwọn kan bá jẹ́ àgbà bí wọ́n bá lù ọ́ ní nǹkan lórí kò sólóṣèlú tí ó rí ọ o dákun mo bẹ̀ ọ́ INEC ohun tí òòtẹ̀ tí wọ́n mọ̀ ní pé bẹ́ẹ̀ bá wo inú ìwé òfin ẹ rí i pé bí ìdìtẹ̀mọ́lù iná ni nígbà tí àjọ tí elétò ìdìbò tí ìjọba gbé kalẹ̀ sọ pé báyìí lórí tí ọ̀wá agbalẹ̀ ẹjẹ́ lọ tí wọ́n wá ń sọ pé bẹ́ẹ̀ kọ́. tẹ́ ẹ dá rógbòdù sílẹ̀. ìyẹn ni pé ẹ̀ ń dìtẹ̀mọ́ ìjọba ní ọ̀jẹ́ kò síbi tẹ́ ẹ ti rò ó tẹ́ ẹ jàre. bẹ́ẹ̀ni. ibi tẹ́ ẹ lè ti rò ó tó lè ti jàre ni pé gbogbo ẹ̀yin ẹgbẹ́ ẹ̀rọ kò tẹ̀ ẹgbẹ́ A àbí B ẹgbẹ́ alágbọ̀n àbí ẹgbẹ́ alágbọ̀n ìní ẹ wò pé wọ́n dìtẹ̀ mọ́ wọ́n ṣíìtì wá bí àṣà àwọn ilé ìbò wọ́n yàn wá jẹ ẹgbẹ́ alágbọ̀n ẹ wàá gba ilé ẹjọ́ lọ ẹ lè kóra yín kódà ẹgbẹ́ alágbọ̀n ní ìpínlẹ̀ gbogbo ìpínlẹ̀ ta ni wọ́n lè lọ ilé ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. ó sì jẹ́ pé ẹgbẹ́ oníbẹ̀pẹ̀ ni. bó sì jẹ́ ẹgbẹ́ oníbẹ̀pẹ̀ ni kódà kó jẹ́ ẹgbẹ́ alága àtòníṣu ẹ lè lọ ẹ dákun àmọ́ pé à ń ṣèfẹ̀hónúhàn ẹ dákun abẹ̀yìn o ẹni títí ẹ ti jóná wọ́n ní ọlọ́màjì oko náà mọ́ tiwa ẹ mọ̀ ìwọ lè máa ṣe lẹ́rọ̀wọ́rọ́wọ́ ẹni tí ò ní ṣe lẹ́rọ̀wọ́rọ́wọ́ ńkọ́. ṣe bá a rántí ibi tí EndSARS tó yọrí sí. ṣe wo dòní báyìí ní ìsìn tọ̀ nínú ìwé ìròyìn Punch ló kọ ilé láàárọ̀ yìí wípé INEC náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gbégi lé àwọn ẹ̀ka ìbò ní ìpínlẹ̀ Imo kí wọ́n ṣe gbogbo ẹ̀ o àwọn ibì kan náà ni wọ́n sọ pé tó wọ́n sì mú ìdádúró bá kíka ìbò bẹ̀nà nípínlẹ̀ Imo. ní ojú ìwé ìròyìn Punch kan náà òṣìṣẹ́ ọmọlé wọlé ìbò sílé aṣòfin àgbà látẹ̀kùn ìlà oòrùn ìpínlẹ̀ Edo. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe kọ wọ́n ní Tinubu náà ló pàdánù ìjọba ìbílẹ̀ mẹ́ta míì sọ́wọ́ Peter Obi nípínlẹ̀ Èkó. lójú ìwé ìròyìn Daily Post ọmọlé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kogi Jimoh Omiata ló ti jáde láyé. ọjọ́ ohun tó yani lẹ́nu tó sì bani nínú jẹ́ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ìdìbò náà ni Aisha Yusuf náà ló ti kígbe jáde sí INEC kí ló sọ nígbà tá a bá dé inú ìwé ìròyìn
àmàkà. lójú ìwé ìròyìn leadership bó ṣe kọ́ lówùúrọ̀ tòní ó sọ wípé lórí ìkọlù Takai wọ́n ṣekú pa ọmọ ẹgbẹ́ òṣèlú NNPP kan àwọn míín sì farapa ní Kano. nínú ìwé ìròyìn Daily Post bákan náà ẹni tí ó jẹ́ aṣojú àjọ INEC nípínlẹ̀ Rivers yíyún INEC rec náà ni ó ti sọ pé ẹ fọkàn balẹ̀ ẹ ṣe sùúrù nítawa náà sì sọ fún yín nù ẹ jẹ́ á ṣe sùúrù. lójú ìwé ìròyìn The Nation Jimoh Ibrahim kan sáárá sí Akérédolú bí dìbò ṣe lọ wọ́rọ́wọ́ nípínlẹ̀ Ondo. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí gómìnà tẹ́lẹ̀ rí Dangwabo náà ló ṣe bẹ́ẹ̀ tí ó fẹ̀yìn eléyìí tí ń bẹ níbẹ̀ janlẹ̀ bí ó ti ṣe bẹ́ẹ̀ bí ó ti borí fún ìdíje ilé aṣòfin àgbà nílẹ̀ yìí. lójú ìwé ìròyìn Independent bó ṣe kọ lónìí náà ló sọ wípé Fọlárìn dúpẹ́ lọ́wọ́ àwọn olùdìbò ó kí Buhari Akíntúndé àti Ali kú oríire. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí Godswill Akpabio náà ló ṣe bẹ́ẹ̀ lòun náà jáwé olúborí gẹ́gẹ́ bí ẹni tí ó padà sí sẹ́nẹ̀tì yín ilé aṣòfin àgbà Punch ló kọ bẹ́ẹ̀. bí ojú ìwé ìròyìn Daily Post ṣe gbé jáde ní ìròyìn wà sọ pé olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú NNPP Sumaila jáwé olúborí ìbò sílé aṣòfin àgbà nípínlẹ̀ Kano. bákan náà lórí ìdíje sí ipò ààrẹ náà láti rí níbi tí ẹgbẹ́ òṣèlú APC yún Tinubu tí ó ṣeṣe bẹ́ẹ̀ tí ó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ondo. lójú ìwé ìròyìn Daily Post lórí èsì ìdìbò náà ṣì ni o igbákejì abẹnugan lẹ́gbẹ̀mọ́ aṣojú-ṣòfin Wase ló ti wọlé padà sílé aṣòfin. bákan náà nínú ìwé ìròyìn eléyìí tí ó ń bẹ lọ́wọ́ mi láàárọ̀ yìí ìwé ìròyìn Daily Post náà ló sọ pé Àtíkù ó jáwé olúborí lórí ètò ìdìbò sípò ààrẹ nípínlẹ̀ Gombe. Abíọ́dún lu àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn lọ́gọ̀ ẹnu bí wọ́n ṣe jáde dìbò ojú ìwé ìròyìn Daily Post náà ló wà. ọba Benin àti àjọ tí ó ń wòye ọ̀rọ̀ ètò ìdìbò láti ilẹ̀ Yúróòpù náà ni wọ́n ti sọ fáwọn èèyàn pé ẹ dákun ẹ fi ara balẹ̀ ẹ ṣe jẹ́jẹ́ inú ìwé ìròyìn Punch ni ó wà láàárọ̀ yìí. lójú ìwé ìròyìn leadership ẹgbẹ́ serap ké sí ilẹ̀ Amẹ́ríkà láti fi òfin ìrìnnà de àwọn tó lọ́wọ́ nínú làásìgbò lásìkò ìdìbò. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe kọ nígbà tí wọ́n ń kó ìròyìn yìí jọ INEC náà ló ti kéde ìjọba ìbílẹ̀ 7 níbi Òbí bí ó ṣe ń léwájú ní ìpínlẹ̀ Plateau. kò sí agùnbánirọ̀ tó kú nílùú Àbújá o àjọ agùnbánirọ̀ NYSC náà ló sọ bẹ́ẹ̀ ojú ìwé ìròyìn leadership ló sì wà. nínú ìwé ìròyìn Daily Post wọ́n ní ibùdó ìdìbò yìí polling unit 11 iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọn kò gbà wọlé tí wọ́n kánṣu ní ìpínlẹ̀ Kogi látàrí ìwà àwọn ọmọ gànfẹ́ àti jàgídíjàgan àti ọ̀rọ̀ bíváàsì tó ṣe mọ̀nàmọ́ná. lójú ìwé ìròyìn The Guardian bó ṣe kọ jáde sọ pé lórí iná tó jó ní Maiduguri Buratai kẹ́dùn pẹ̀lú àwọn tó lùgbàdì rẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Borno. ní inú ìwé ìròyìn Kaftan Post láàárọ̀ yìí ẹni tí ó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú SDP yìí sí ipò ààrẹ Adéwọlé Adébáyọ̀ náà ló ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ tẹ̀ lófin ẹ dúró kí INEC kó fi èsì ìbò síta ẹ sì ṣe sùúrù olùdíje lẹ́gbẹ́ òṣèlú SDP náà ló sọ bẹ́ẹ̀. bó ṣe wà lójú ìwé ìròyìn International Center for Investigative Reporting ICIR náà ló fi sọ pé Gbajabiamila padà sílé ìgbìmọ̀ aṣòfin lẹ́ẹ̀kẹfà. nínú ìwé ìdẹ́bà ti kí lórúkọ ẹ̀ náà ti Lawan ṣebí láti 1999 tó fi dé 2007 ló dé lọ ilé aṣòfin àgbà sísẹ́ni láti ìgbà náà ó sì ti wà ń bẹ̀ tọ̀ ìyẹn ni pé ó ti lé 23 years ó ti di 23 gan ní ọ̀jẹ̀bá tó ti wà ní ilé aṣòfin. nínú ìwé ìròyìn Kaftan Post láàárọ̀ yìí gbogbo ìgbésẹ̀ láti kọjú kò tọ́ sí àbáyọrí sí ètò ìdìbò yóò já sí pàbó APC ló sọ bẹ́ẹ̀. lójú ìròyìn The Guardian Ògúnwàyí jákulẹ̀ níbi ìdìbò sílé ìgbìmọ̀ aṣòfin àgbà. nínú ìròyìn Daily Post gẹ́gẹ́ bí Opeyemi Amosun ṣe kà lẹ́ẹ̀kan El-Rufai náà ló ti sọ pé tí n bá gbọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má bá wọn dá sí ọ̀rọ̀ à ń ṣe gíní à ń ṣe ìfẹ̀hónúhàn nípínlẹ̀ Kaduna ó ní ẹ má bá wọn dá sí o
ẹ̀rọ àṣebẹ̀ ẹ̀rọ àjókòó yín jẹ́ tọ̀. gẹ́gẹ́ bí ìwé ìròyìn News Diary ṣe fi kún lówùúrọ̀ tòní sọ wípé Akpabio wọlé ìbò, Umahi fi ìjáwé olúborí rẹ̀ jí Ọlọ́run tó sì ṣèlérí láti jẹ́ aṣojú rere fáwọn ènìyàn. tọ̀ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí gẹ́gẹ́ bó ti kọ ẹ fi ẹ̀rí àrídájú hàn wípé Tinubu ni mò ń ṣiṣẹ́ fún o. Wike náà ló sọ bẹ́ẹ̀ fẹ́gbẹ́ òṣèlú Labour Party ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń sọ ṣé wọn pé ètò òṣèlú ọ̀lọ́ tán 2023 election yóò lọ bẹ́ẹ̀ tí ń wò lẹ́yìn wa yìí ó ti lọ tán pínpín gbogbo tá à ń wò yìí àti tààrẹ o àti ilé aṣòfin o àtàwọn gómìnà tá a ṣẹ̀ṣẹ̀ dì ní ọjọ́ kọkànlá ní oṣù kẹta pínpín oṣù kẹta yìí náà ni oṣù kẹta tá à ń lọ wọ̀ yìí ni ẹ sì máa wáyé pé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kejì ìyẹn túmọ̀ sí wípé ọ̀túnla ńlẹ̀ bíi náà ni láwòṣù ẹ̀jẹ̀ ṣe jẹ́jẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ díẹ̀ tẹ́ ẹ̀ lẹ́rìí àrídájú lọ́wọ́ ẹ̀jẹ̀ má sọ ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ olùdíje kan kó o tó sọ̀rọ̀ báyìí èpè ni kó o tó sọ̀rọ̀ báyìí wọ́n á ti máa sọ fún ẹ pé ẹgbẹ́ òṣèlú kan náà ni ó ń ṣàìdá ẹgbẹ́ òṣèlú kan náà ló ń ṣàìdá ẹ wàá rí nǹkan gidi kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ẹ jẹ́ àmọ́rú ọ̀rọ̀ torí nígbà tí ètò ìdìbò bá tán tán bá bẹ̀rẹ̀ sí ní he àwọn èèyàn olùdíje yóò ní sí ń bẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni. ó sì ṣeé ṣe kólùdíje tí ó bá jáwé olúborí ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tẹ̀lé wípé ó máa ń jẹ́ ń ṣe pé kí ó máa pẹ́ wọn ní ìsìlẹ́rìí tí wọ́n fún mínísítà yìí ní kíni wọ́n fún mínísítà wọ́n sọ fún pé ọ̀yá ìwọ náà máa wo bá a ṣe ń ṣe torí ìwọ ní ọkàn ní kíni ẹ dákun ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́ kò sólóṣèlú kan tó yẹ kẹ́mi wa kọ́ bọ́ nítorí ẹ̀ tàbí bóyá ká máa nara wá nítorí ẹ̀ ikú sí ọ kọ́lọ́wọ́n ṣàánú. ìlú bá sì ti ń ṣàríyànjiyàn tí wọ́n sọ pé ẹgbẹ́ òṣèlú gbá kò dáa tàwo òṣùwọ̀n ẹ̀yin ra dákẹ́ ń jẹ́jẹ́ kẹ́ máa wòran kò jù bẹ́ẹ̀ lọ. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní àárọ̀ yìí nígbà tá à ń sọ̀rọ̀ ìwọ́n sì sọ nǹkan kan ẹni tí ó jẹ́ abẹ́ṣinkáwọ́ Okowa náà ni wọ́n ná débi wípé kódà ilé ìwòsàn ńlọgbàálẹ̀ lẹ́yìn ètò ìdìbò à ń sọ̀rọ̀ yìí láàárọ̀ yìí ẹnìkan tó jẹ́ olólùfẹ́ olùdíje míì ń sọ pé wọ́n ṣe ní nà ẹni yìí kan náà ló ń sọ wípé wọ́n na ọmọ ẹgbẹ́ olùdíje òun tó ń sọ pé kò dáa ó sì ń sọ wípé nínà olùdíje àwọn nǹkan yìí ṣàìgbésẹ̀gbẹ̀ ara wọn ni ṣàìgbésẹ̀ ok tí wọ́n bá wá ti ṣe nǹkan tí ò dáa tí ì bá ti ṣolùdíje tiẹ̀ báyìí nǹkan tó dáa ni àmọ́ tó bá jẹ́ pé nǹkan tí ò dáa náà ṣe fún olùdíje tiẹ̀ kò dáa ẹ má jẹ́ àmà n tí ò bá dáa òyìnbó ní an injustice to one is an injustice to all. bí wọ́n bá ti àìṣòdodo gbogbo bíbélì gan sọ pé ẹ̀ṣẹ̀ ni àlùkùránì fìdí ẹ̀ múlẹ̀ ẹsẹ̀ Ẹ̀fà fìdí ẹ̀ múlẹ̀ ẹ dákun abẹ̀yìn ibi tí wọ́n bá ti ń ṣàríyànjiyàn bí Opeyemi Amosun ti sọ ṣe kí ni. mo lọ wo bọ́ọ̀lù lánàá wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n pe ẹgbẹ́ òṣèlú kan bọ́ọ̀lù là ń wò kí ló yẹ kí ẹgbẹ́ òṣèlú débi tá a gbé bọ́ọ̀lù kí ló wá débẹ̀. wọ́n pe ẹgbẹ́ òṣèlú kan o àwọn míì dá wọn ní kò tiẹ̀ wọn bí bàbá náà tọ̀hún dá kó tiẹ̀ dìde òun tọ̀hún tún dárúkọ olùdíje kan pàtàkì táwọn èèyàn mọ̀ wọ́n ní kán bí òun tọ̀hún dá kó tiẹ̀ dìde kó dárúkọ rẹ̀ wọ́n sọ wọ́n wò wọ́n báyìí pé ìbò la bá òṣèlú dé. àìmọ̀kànmọ̀kàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní nara wọn bẹ̀ yẹn lórí ẹni tí ò mọ̀ pé ẹ ti exist tí ò mọ̀ bóyá ẹ wà bẹ́ẹ̀ sí. kọ́lọ́hún ọ̀dà kò kọ́ ṣàánú wa. bàbá mi tó bá kù mẹ́. eléyìí tó kálẹ̀ kan náà ni wípé ọ̀kan lára àwọn aṣòfin ní ìpínlẹ̀ Kogi náà ló ti gbẹ́mìí mì ní ìpínlẹ̀ Èkó ó jẹun tó bani nínú jẹ́ ẹ já dókè lọ́hùn tá a bá padà dé ká ṣe lóní fẹ́rẹ́ jogi kí ẹ̀yin náà lè máa láǹfààní
láti dá sí bí ètò ìdìbò ń bá tẹ̀ sí ń lọ á tún máa wò lórí ẹ̀rọ ayélujára. Ẹ má wàá gbàgbé wípé ètò ìdìbò yìí tí ó fi parí náà lẹ́ máa wò lórí amóhùnmáwòrán KAFTAN television Yorùbá. Kíka ìbò ti àpapọ̀ ìbò ààrẹ ti àpapọ̀ tó yẹ kó wáyé lánàá wọ́n kọ́kọ́ sún sí aago 6 àná ń bò ya wọ́n ti sún sí aago 11 nítorí àwọn ìbò sì wà torí àwọn ìbò tí wọ́n ti gbé wọlé. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìmọ̀ bóyá wọ́n ti bẹ̀rẹ̀ àbí wọ́n sì ń ṣe àkójọpọ̀ àbí wọ́n ń ṣèpalẹ̀mọ́ lọ́wọ́. Bó bá ti jẹ́ ẹ dákun tó bá yẹ pé wọ́n bá ti bẹ̀rẹ̀ ó ṣe ṣe ká má kà púpọ̀ tí a fi máa gbé e síwájú yín tẹ́ mọ̀ wò ó live and direct léwé èbó pé bó bá sì jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ tá a fi parí ètò ǹjẹ́ ti gbọ́ síbẹ̀síbẹ̀ náà ẹ̀ tún máa wò ó bó ṣe ń lọ lágbára Ọlọ́run. Kádókè lọ́hùn tá a bá padà dé ká máa tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. Tọ́ tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ẹ káàbọ̀ padà sórí ètò ǹjẹ́ ti gbọ́. Ìkànnì KAFTAN television ni ó ń pè bí Samuel Olúbáyọ̀ Olamide tí gbogbo yín mọ̀ sí Dokita Olamide MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba of ìjọba kingdom náà ni ó tún kí yín káàbọ̀ sórí ètò yìí níbi tí a ti máa ka àtúpalẹ̀ àwọn ìròyìn tá a kà ní èrèfé lẹ́ẹ̀kan. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ. Bẹ́ẹ̀ ni Opeyemi Amosun Àlàní Ọ̀kínbàrò náà lórúkọ tèmi ń jẹ́. Ẹ kú ìyálẹ̀ta ẹ sì kú ẹ̀tọ́ ìlú ẹ kú bójú ọjọ́ ṣe rí báwo ni ó ṣe rí lọ́dọ̀ tí ń bẹ̀ òun. Àlàní Ọ̀kínni mi ọmọ máyẹ̀ lóye ọmọ ajísùnlọ́ba aláòjọ ọmọlówó náà dòkú ọmọlówó tí ò lè rún láàgẹ́ ní mi ọmọ àjò ìyọ̀wò ọmọlẹ́ alẹ́yẹ ilé oúnjẹ àmọ̀kòkò nílé ọmọ láti mọ̀pẹ́ fọba ọmọ ọlọ́fin àjàká ọmọ pàtàkì àlejò ọmọ arójòjì ọmọ adélé tèjì ẹ kú àmúkègùn báyìí náà ń kún lé bàbá mi tó bá sì kúrò lókè o ń sọ pé òun lè jálẹ̀ òkè ẹ jẹ́ àmà wọnú ètò nísàn torí àròjọ mùsùlùkùn. Gẹ́gẹ́ bí kó tó di wípé àtẹ̀wájú lẹ́wọ̀n ilé ìta ti kà lẹ́ẹ̀kan mo sọ fún yín pé bó bá ṣe ń lọ náà la ṣe máa bò yín gbọ́ nínú ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí ó ṣe tètè jáde báyìí bóyá ṣẹ̀ṣẹ̀ jáde báyìí wọ́n ní Tinubu àti Àtíkù náà ni wọ́n jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ márùn-ún ní ìpínlẹ̀ Sokoto. Wọ́n pín bẹ́ẹ̀ sì rèé iléeṣẹ́ ọlọ́pàá ní tàǹsọ̀tà Àtíkù náà ni wọ́n ti kìlọ̀ ni wọ́n ti rọ Àtíkù Òbí àti Tinubu tó fi mọ́ Kwankwaso pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n jáwé agbẹ́jẹ́ fún àwọn alátìlẹyìn wọn wípé tó àwọn ò ní fi ojú lásán wo ẹnikẹ́ni eléyìí tí ó bá fẹ́ da omi àlàáfíà orílẹ̀-èdè jọ tí wọ́n bá mú ẹ sí gálà ta ló rò pé yóò wá gbà ń bẹ́ àánú rẹ ò ṣe mí. ṣe ní fọ́nrán kan tí mo rí lánàá tí wọ́n lu ọkùnrin kan nílùkulù wọ́n fàṣọ àmọ́ ọlọ́run níṣẹ́ ni ẹpọ́n ló ń ṣe ṣù lórí ẹ̀ mo ní kí ni irú eléyìí ṣe ń sìn bóyá kò tí ìbò ló jí gbéǹbì kan tàbí kìnnì kan gbogbo ọgbẹ́ tó ní yìí ń sìn ta ni ó bá tọ́jú ẹ̀. Gẹ́gẹ́ bí eléyìí bí ó ṣe wà bí wọ́n ní ó yẹ̀ṣẹ̀ wọlé ní nǹkan bíi ìṣẹ́jú 18 sẹ́yìn wọ́n ní Peter Obi náà ló jáwé olúborí ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ ó tẹ̀ jẹ́ pé ìròyìn ọ̀hún náà ni ó ṣì wà níbẹ̀ wọ́n ní gbogbo ètò ìdìbò ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Ògùn náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kà tó sì jẹ́ pé Tinubu ló jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 11 nígbà tí Òbí tó jáwé olúborí ní 9 tó kù nígbà tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ tí wọ́n kéde rẹ̀ wọ́n ní Òbí náà ló jáwé olúborí pẹ̀lú 582,664 nígbà tí Tinubu ní 541,850 ìwé ìròyìn Punch àbí ìwé ìròyìn Daily Post náà ló ti kọ jáde nísinsìnyí. ó dà kí nígbà tá a ṣe ń retí àwọn ètò ṣì ń jáde gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́ẹ̀kan wípé ìròyìn tí ó jáde látọjú ìwé ìròyìn The Nation náà ni ó ti kọ jáde gàgbàgàdàgbà ń bẹ̀ pé ikọ̀ olùwòye ìdìbò láti ilẹ̀ aláwọ̀ funfun ni wọ́n ti gbóṣùbà fún àjọ elétò ìdìbò àti àwọn òṣìṣẹ́ wọn ìyẹn European Union Election Observer ni wọ́n ti kan sára sí àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àjọ INEC
àti gbogbo àwọn agùnbánirọ̀ tí wọ́n pè láti jọ ṣiṣẹ́ fún ìdìbò àpapọ̀ èyí tí ó wáyé lánàá tí ó sì tún wáyé lọ́wọ́lọ́wọ́. Ẹni tó jẹ́ adarí ikọ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Delin Mitchell náà ni ó sọ eléyìí ní agbègbè tí wọ́n ti ń kó èsì ìbò jọ ní Sùúrùlérè nílùú Èkó lánàá òde yìí. Ó sọ pé òun gbóríyìn fún àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò. Ó ní fún bí wọ́n ṣe bójútó àwọn ibùdó ìdìbò táwọn èèyàn ti dìbò dáadáa. Ó ní kódà àwọn ọ̀dọ́ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú wọn ló jẹ́ pé wọ́n wù ní lórí púpọ̀. Ó sọ pé iṣẹ́ akin náà ni wọ́n ṣe o. Mitchell náà ni ó sọ pé ó léwájú àwọn èèyàn lọ sí Òwòrò-Ṣòkí ní ìlú Èkó lọ́jọ́ àbámẹ́ta tí ó sì padà sí Sùúrùlérè láti bẹ̀ tí wọ́n sọ pé ó lè jẹ́ pé kùjẹkùjẹ kò lè má ṣaláì wáyé. Ó ní ṣùgbọ́n èyí tí ó gbé orí yìí náà ló pọ̀ jù. Tí a bá wò ó nínú ìwé ìròyìn Vanguard gẹ́gẹ́ bó ti jáde ní kòpẹ́kòpẹ́ yìí, SDP náà ni wọ́n sọ yìí pé ó jáwé olúborí nínú ìdìbò sí ipò aṣòfin ti Kàrùkẹ́fì Kókónà ní ìpínlẹ̀ Nasarawa. Ìwé ìròyìn Vanguard náà tún ti fìdí ìjáwé olúborí Obi ní ìpínlẹ̀ Èkó ó tún ti fi múlẹ̀ gẹ́gẹ́ bí ìyún bí ó ṣe rí níbẹ̀ ọ̀nà. Ẹ já wá wọ eléyìí tí a ti ṣe bẹ́ẹ̀ tí a ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti ń kà sí létí. Wọ́n ní Àtíkù náà ló jáwé olúborí ní ìpínlẹ̀ Katsina, eléyìí tí ó sì jẹ́ ìpín tó fi jáwé olúborí náà ní 489,045 nígbà tí ẹni tí ó tẹ̀lé tí ó jẹ́ olùdíje ní ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jáwé olúborí tí ó tẹ̀lé pẹ̀lú 482,045. Láìná ní bí ó ṣe fìdí rẹmi sí ọwọ́ Àtíkù Abubakar níbùdó ìdìbò rẹ̀ Ahmed Lawan náà ni ó ti wọlé báyìí ní ẹkùn ìdìbò àríwá Yobe láti padà sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Sẹ́nitọ̀ Ahmed Lawan náà ni àjọ elétò ìdìbò ìyẹn INEC láti pàṣẹ ẹni tí ó jẹ́ adarí ìdìbò ní ẹkùn rẹ̀ ni wọ́n ti kéde wípé ó ní àpapọ̀ ìbò 91,318 èyí tí ó ń ṣojú àpapọ̀ ìbò tó jẹ́ ìdá mẹ́rìnléní-àádọ́rin 74.7%, eléyìí tí ó fi fìdí ẹni tí wọ́n jọ díje nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn Bello ìlú lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP bẹ́lẹ̀. Eléyìí òun ní ìbò 22,849. Nípínlẹ̀ Kwara, Tinubu náà ló jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ. Ìwé ìròyìn Daily Post ló kọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní All Progressive Congress ti APC ti olùdíje wọn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà ni wọ́n ti kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nípínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí wọ́n sì sọ, wọ́n ní Tinubu náà ló ní 263,572 nígbà tí ẹni tó tẹ̀lé Àtíkù Abubakar ti ẹgbẹ́ òṣèlú PDP tóun ní 136,909. Ẹni tó tún tẹ̀lé náà ní Labour Party tí òun ní 31,166 bí ó ṣe rí nu níbẹ̀ o. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín pé gómìnà ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai náà ló ti ṣèkìlọ̀ wípé kí ìwọ́de ìfẹ̀hónúhàn kó má ṣe wáyé rárá nípínlẹ̀ náà bí wọ́n ṣe ń kéde èsì ìbò lọ́wọ́lọ́wọ́, tó sì jẹ́ pé nígbà yòówù tí wọ́n bá kéde gbogbo ẹ̀ tán lápapọ̀, ó ní kí gbogbo ènìyàn nípínlẹ̀ Kaduna kí wọ́n ṣèwé agbẹ́jẹ́mọ́wọ́ wípé kí oníkálukú kí ó rọra jókòó sílé ara rẹ̀. Ẹni tí ó bá dunnú kó máa dunnú nílé ara rẹ̀, ẹni tí ó bá sì fi ẹ̀hónú hàn kó gbalẹ̀ ẹjọ́ lọ. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ààbò abẹ́lé àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìbójútó ilé Samuel Aruwan náà ni ó sọ eléyìí di mímọ̀, tó sọ wípé àwọn nígbàgbọ́ nínú iṣẹ́ takuntakun tí àjọ elétò ìdìbò ń ṣe, tó sì kí àwọn èèyàn nílò tó rán wọn létí bákan náà wípé èsì ìbò yìí yòówù tí wọ́n bá ń gbé jáde lójú ẹ̀rọ ayélujára tàbí ní ọ̀nà míì tí kì í ṣe ti èyí tí àjọ elétò ìdìbò gbé jáde náà ló ní ìyẹ̀jìyà tí wọ́n ní. Ẹ jẹ́ ká ẹ̀yin tí ẹ̀ ń pè wá ẹ̀ láǹfààní, èmi mọ̀ pé oníkálukú náà ló ti fẹ́ mọ̀ pé ẹ ṣe máa dúpẹ́. Tinubu ló jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ògùn.
gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tí ń bẹ nípínlẹ̀ Ògùn náà ló ti jáwé olúborí Bọ́lá Ahmed Tinubu. Kódà ẹni tí ó ṣe ipò kejì náà ni Atiku Abubakar tó sì jẹ́ pé ní tí Tinubu fi làágàn gbọ̀rọ̀ náà ni o. Kódà Peter Obi náà ló ń wá lẹ́yìn tó wá ṣe ipò kẹta gẹ́gẹ́ bí àjọ INEC bí wọ́n ṣe fi léde ní ìpínlẹ̀ Ògùn ní òru òní mọ́jú. Ní ojú ìwé ìròyìn Punch ní ìròyìn wà ń dàgbà gbàdàgbà tó sọ wípé Oshiomhole náà ló wọlé ìbò sílé aṣòfin àgbà láti ẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ Ẹdó. Ẹni tó jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC tẹ́lẹ̀ rí ni Comrade Adams Oshiomhole tó tún jẹ́ gómìnà àná nípínlẹ̀ Ẹdó náà ni wọ́n ti kéde gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí ìbò sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí ó sì máa ṣojú ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Ẹdó nígbà tí wọ́n ń kéde ìdìbò ọ̀hún nílùú Auchi ní tí ṣe olú iléeṣẹ́ ẹkùn ìdìbò náà. Ẹni tí ó jẹ́ returning officer níbẹ̀ Benjamin Adesina ló sọ wípé Oshiomhole ní àpapọ̀ ìbò 107,110 tí ẹni tí ó sì jọ ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ní tiẹ̀ Francis Alimi Kena òun ní ìbò 55,344. tó bí ẹ bá wò ní ìpínlẹ̀ Imo wọ́n ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ Nkwere Nwangele àti Njaba Isu náà ni ó jẹ́ pé wọn ò tí ì gba ìbò wọn látàrí bí ó ti jẹ́ wípé wọ́n ní ẹni tí ó jẹ́ aṣojú àjọ INEC ńbẹ̀ náà ló sọ wípé àwọn kùdẹ̀kùdẹ̀ kan ó sì wà yíyùn gẹ́gẹ́ bí wọ́n ti wá eléyìí tí wọ́n sì kà wọ́n ní Ogoma Ozurigbo tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party náà ló ní 16,846 nígbà tí Harrison tẹ̀gbẹ́ òṣèlú All Progressives Congress tóun ní 6,784 ẹni tó wá ṣe ìkẹta ti ẹgbẹ́ òṣèlú Labour Party náà ni òun ní 6,609 ṣùgbọ́n ẹni tó jẹ́ aṣojú INEC yún Roslyn Ogechukwu náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó mú ìdáwọ́dúró bá ìkéde ọ̀hún látàrí bí ó sọ wípé àwọn kò lè tí sọ wípé tó ẹnìkan báyìí náà ni yóò jáwé olúborí látàrí àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n tí ṣe bẹ́ẹ̀ tí wọ́n tí ní. Bákan náà ní ẹ̀kúnrẹ́rẹ́ bí a ṣe mú kókó rẹ̀ wá fún ilé kan pé ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kogi Jimoh Omiata náà ló jáde láyé. Jimoh Omiata ni ó jẹ́ ọmọlé aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Yàgbà nípínlẹ̀ Kogi nílé aṣòfin ìpínlẹ̀ náà. Jimoh Omiata ni ó wá láti ìlú Ìgbágun ní ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn Yàgbà nípínlẹ̀ Kogi tí ó sì ti wà nílé aṣòfin fún sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n sọ wípé ọkùnrin ọ̀hún náà ni ó jáde láyé ní ìlú Èkó bó tilẹ̀ jẹ́ pé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti wọlé ìbò sílé aṣòfin ṣùgbọ́n wọ́n ní jíjáde láyé rẹ̀ ọ̀hún náà ló ní ṣe pẹ̀lú àìsàn èyí tí ó sì ń bá fínra fún ìgbà díẹ̀. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC náà ló jáwé olúborí nínú ètò ìdìbò sí ipò ààrẹ ní ìpínlẹ̀ Ondo. Daily Post náà ló kọ gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ wọ́n ní gẹ́gẹ́ bí INEC ṣe fi léde ní ẹni tí ó jẹ́ gíwá iléèwé Federal University Ọ̀yẹ́ Èkìtì yìí ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Fáṣínà tí ó jẹ́ aṣojú INEC ńbẹ̀ náà ló kéde ọ̀hún lélẹ́yìí tí ó sọ pé APC náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó ní ìbò tí ó tó 369,924 gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní APC náà ni ó gba gbogbo ìjọba ìbílẹ̀ 18 tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní People's Democratic Party PDP tó tẹ̀lé náà ni òun ní 115,000 ó jìnnà 463 votes nígbàtí Labour Party eléyìí tí wọ́n tẹ̀lé tí wọ́n ṣe ipò kẹta tí wọ́n ní 47,350 votes ó jìnnà náà o. Gẹ́gẹ́ bí bàbá ṣe wá sọ wọ́n ní àwọn ẹgbẹ́ tó kù náà làwọn náà ní ìbò tiwọn o àmọ́ gẹ́gẹ́ bí wọ́n ti fi léde APC náà ló ṣe bẹ́ẹ̀ tí ó jáwé olúborí. Labour Party náà abẹ́ SDP àwọn náà ní nọ́mbà tiwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ní tiwọn. bẹ̀rẹ̀ látòrí ihe tó fi dé ibi tó pin sí. tó pin sí bẹ́ẹ̀ sì rèé nípínlẹ̀ Gombe Àtíkù lòún jáwé
olúborí kó tó di pé a máa fáwọn èèyàn láàyè gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ẹni tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún abẹ́ ètò ìdìbò ọ̀hún ní nǹkan aago kan òru òní náà ni aṣojú INEC ní ìpínlẹ̀ Gombe ọ̀jọ̀gbọ́n Mamuna Waziri tí ó jẹ́ gíwá iléèwé Federal University Gashua ni ó ti sọ ọ̀rọ̀ pé Àtíkù náà ló ṣe bẹ́ẹ̀ tí ó ní ìbò tí ó tó 319,123 nígbà tí ẹgbẹ́ òṣèlú APC ti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ó tẹ̀lé tí òun ní 146,977 ó jìnnà lọ́pọ̀ kódà gẹ́gẹ́ bí Mahmood bí ó ti sọ wo ìròyìn ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ́n ní Peter Obi náà lòun ní 26,126 ká máa fún àwọn èèyàn ní àǹfààní láti máa pè ẹ jẹ́ kí a tún wò ṣé ó tún kò kan tó jẹ́ ti ààrẹ ń bì a gbọ́dọ̀ ka eléyìí o tí olùdíje lẹ́gbẹ́ òṣèlú SDP ọmọọba Adéwọlé Adébáyọ̀ tó ti sọ fáwọn èèyàn ó ní ẹ jọ̀ọ́ ìròyìn tí ò bá ti jáde látọ̀dọ̀ INEC ẹ má gbé àti wípé ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè tí ó ń tẹ̀lé òfin àti wípé kẹ́ ẹ ní sùúrù Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀ tó bá sì fi mú tí olùdíje kan àwọn èèyàn ni wọ́n ń gbóríyìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló gbóríyìn fún lójú òpó abẹ́yẹfò rẹ̀ pé àwọn ò tiẹ̀ rò wípé ẹnìkan lára àwọn olùdíje tí ó ti rò pé ó ṣeéṣe kó má jáwé olúborí ó lè máa sọ irú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ làwọn kan sì ń sọ̀kò ọ̀rọ̀ lélẹ́yìí tí kò dá kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ní á sọ pé ó ti burú ó ti pọ́n mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú àwọn tó ń sọ̀rọ̀ tó ń ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú kan jù pé ṣé gbogbo nǹkan iná ni lẹ́fì máa sọ̀kò ọ̀rọ̀ èèyàn ń sọ̀rọ̀ tó dáa bàǹtàbàǹtà báyìí ẹ wá ń sọ pé kó lọ jókòó jẹ́ o pé ṣé ó fẹ́ jáwé olúborí tẹ́lẹ̀ ni pé ẹni tí ó yẹ kó jáwé olúborí ṣé ó máa sọ bẹ́ẹ̀ ẹni tó yẹ kó jáwé olúborí nǹkan máa sọ pé tó kí wàhálà ọ wà àbí ó jẹun tó bà nínú jẹ́ ká dókè lọ tá bá padà dé ká máa ṣe bẹ́ẹ̀ ká máa gbé ìpè àwọn èèyàn torí wọ́n ti ń pè à ń lọ à ń bọ̀ àti